أقيموا الله وأطيعوا الذي أمركم وأبنائه. الحمد لله رب العالمين. وقفوا الله وأطيعوا الذي أمركم وأبنائه الذي وفقنا لصيام رمضان وصمنا وتواجبون ما بلوغ رمضان تابعين أو تعاون تواجبنا وواجبنا ووفقنا لقيامه فقمنا وتواجبون ما بلوغ رمضان أنا أسير يا الله سبحانه وتعالى لا يدركه العيون كل قول يرى ولا يمثله الظنون يرمى قوم الشعب يرى الله وهو عالم الغيب والشهادة هنا رمضانه كم قام كم مسجد يقوم سيدور الله هو الرحمن الرحيم هنا رمضانه وقعنا يقعنا الناس وقعنا وبشر باشر ورضا وقعنا وقعنا واسد القيامة يوم شاء اللهم صل وسلم وبارك على نبينا محمد الله عليكم كان عليكم الباسل محمد سيد الأولين والآخرين أجواد سواجوا والآخرين الناس والناس يوسف يا سواجوا وعمتوت موا من أرسله الله رحمة للعالمين فرض على شيء وما جاء وعبرنا ووضع لنا أعلاما وعلوما نبينا اللهم نسأل ووافق الإخوة أولا وتعاونا من إبلاد رب العباد يمعين هنا يوم أموالي يوم رب الله وبركة ونهي ما كنا على سبيل الطبيب لكم أتبات يمعين طبعا أسين بلدوان الله النبي تاسي يقولون الله وقدر لي يا رب الله سيد صلاة عليكم وأسألكم كان يقول محمد ومحمد وآله وأصحابه وما ضمن ليلة وصحابه إلى يوم القيامة ثم يجوع وتشهد في أمان ثم أما بعد لا يهمنا فإن موضوع خطبتنا اليوم نيجو ما جاء من الدنيا هناك أحكام زكاة الفطر أو الأحكام في الباب زكاة أمان nígbà tá a bá ti bàwẹ̀ tọ́wà yìí a ti mọ̀ pé àkájọ oríṣiríṣi àmọ́ ìzàkátà máa ń yọ ní àsìkò yìí òun náà ní ìzàkátà tá a máa ń fi ó yẹyọ tá a sì máa ń fún àwọn aláìní tá a bá lọ ìnà zakata al-fitr nígbà pé ní ìzàkátà máa ń yọ tá a fi tú ẹnu ìyá sọ́dọ̀ ọ̀tún wá ní ọ̀tún ala al-muslimi sàárà kẹrin tọ́lọ̀ wá ti ṣe lọ́nà gbogbo mùsùlùmí فتجد بالغروب الشمس من ليلة العيد ẹwà lọ́wọ́ ó wá ti sọ̀rọ̀ yẹn fún wa káwọ́ yọ láti gbà tí a bá ti mọ̀ pé à lọ ti sọ fún alálẹ̀ wípé ọ̀la lọ́dún àtìgbà náà láti wá máa yọ sàkátù ìgbésí wa ìdá òbí adáyé ayé káwọ́ máa yọ títí tá a bá ti mọ̀ pé à ìfọ́ ọ̀ká gbọ́dọ̀ yìí lásìkò ìmọ̀ yìí bá ti súnmọ́ láwọn yọ sàkátù ìgbésí náà torí pé àṣẹ ẹ̀fẹ́ni látọ̀dọ̀ lọ́wọ́ bá èṣe pé ìfẹ́ náà láàrin ìṣe ìfẹ́ dáa ṣe yìí gbogbo ẹ̀sìn ta bá ti ṣe ní ẹ̀sìn Ìsìlámù èṣe ìfẹ́ náà ìta ní àṣẹ látọ̀dọ̀ lọ́wọ́ Allah àbí ìta ní àkíkalẹ̀ tánìwá Muhammad tó ti ṣàlẹ̀ fún ọdún lọ́kú ta'ala tọ́lọ́mọ aláwọ̀ àdìgbẹ́ lásọ fún ayé wọ̀dẹ̀ afúnakẹ́mẹ́ tẹ́sẹ̀ká ó ti jẹ́ ẹni tó bá ti fún àwẹ̀ rẹ̀ mọ́ orí ìpàwẹ̀ tágbàwẹ̀ abẹ́bìn àwòtágbà àti sàkátùn bíi tààtà sàkátùn bíi tààfẹ́ yọ àfihàn fún àwọn ẹwà mẹ́rin orí kí gbogbo àṣìṣe tààtì ṣe ní owó Ramadan ẹni tó gbàwẹ̀ tó kòkó ẹni tó gbàwẹ̀ tó sọ̀tọ̀kúsọ ẹni tó gbàwẹ̀ tó ṣàṣemáṣe tó bọ́ wáyà sàkátùn bíi yóò máa jẹ́ ìtọ́lọ̀ wà láàrin fún àwọn ẹ̀rọ wàlẹ́kàrà sọ̀rọ̀ bí i fọ́sọ̀lá tó tó wá ṣe ìrẹ́tí ọlọ́wọ́ bá láà orúkóṣó ṣe ìrẹ́tí orúkọ ọlọ́wọ́ bá rẹ̀ fọ́sọ̀lá fẹ́sì ní ó tó wá ní ọlọ́wọ́ bá láà bí kò tẹ̀lé ìgbà ẹ̀rẹ̀ wọn lọ́ṣọ́ wa ní zakata al-fitr ẹjá lọ́mọ pé dájá tó yìí máa ní zakata al-fitr tájá láì fún àyí wàlùn ọ̀nà ìrìn òyìnbó ìgbẹ́lẹ̀ àdákùnrin mùsùlùmí ó ti ṣe ọ̀nà ìrìn fún gbogbo mùsùlùmí pátá lọ́ṣọ́ ọ̀nà ìrìn fún sọ̀rọ̀ àwọn ẹ̀bẹ̀rẹ̀ ọmọdé ní ẹni àgbà ní ẹni zakatu al-fitr ṣọ̀rọ̀ ìrìn fún ذكر أو أنثى ọkùnrin ní ẹni obìnrin ní ẹni zakatu al-fitr ìṣọ̀rọ̀ ó ti ṣọ̀rọ̀ ìrìn fún ọ̀rọ̀ yóò ọmọ ẹni wọlé ọwọ́ àkùnrin
àbí ẹrú ni wọn zakatul fitri sọ̀rọ̀ ẹ̀ fún wọn náà bí ma tọ́lọ̀ ta ní ibi ọmọ ní ìlú ẹsẹ̀ rẹ̀ látọ̀dọ̀ ọmọ ọmọ rọ́bì ẹ̀lá àdùnmá ọ̀rọ̀ ọba ẹni sọ́wọ́ àti bàbá rẹ̀ ọ̀hán ìgbó sọ́wọ́ ìyẹn o báwọn tó Rasulullahi sallallahu alaihi wasallam zakatul fitri fi Ramadan oníṣẹ́ ẹ̀yọ́ zakatul fitri táyọ̀ yóò àdẹ́kùnwá màmá ìgbọ́lọ̀ fún wa bá ó ti ṣe lọ́rọ̀ ẹ̀ fún wa nínú Ramadan alẹ́ àbúlé lọ́sìn ní ilẹ̀ mùsùlùmí lórí gbogbo ẹ̀mí bá pátá tó náà bá ti ń gbẹ̀rẹ̀ ní mùsùlùmí lórí gbogbo ẹ̀mí kẹta tó náà bá ti ń gbẹ̀rẹ̀ ní mùsùlùmí ó rí àwọn àbúlé ọmọdé ní àbíẹ́rú rọ́jùlé àwòrán obìnrin ọkùnrin ní àgbóbìnrin sọ̀rí ní àwòrán ọmọdé ní àbágbà ìdáwọ̀ àmájọ ní sọ́ọ̀rẹ̀ àmáyọ múlù kan bẹ̀ntàmàrí láti ní èso ní ilẹ̀ láti bí èso àwùsọ́ àmáyọ sọ́ọ̀rẹ̀ àwùsọ́ àmìṣẹ̀rí àríká àmáyọ múlù ẹyọ̀ká láti ara ọ̀kálọ̀ yẹ́kọ̀tẹ̀ nípa ẹ̀yàwó nígbàkọ́ nínú ẹ̀kùn ìdáná sẹ́kàtì fìtì ẹjọ́ alọ́wọ̀ wípé òdíwọ̀n sàkátù fìtìrì ta mẹ́wàá yọ òdíwọ̀n sàkátù fìtìrì ta mẹ́wàá yọ sọ àìyí kú tí kílà yìí àwọn àmà yọ múlù ẹyọ̀kan múlù sọ ìta ń pè ní sáà ìgbà tí mẹ́wàájú nìyí mẹ́rin yìí ló bẹ nínú sọ́ọ̀rùn kan mẹ́rin ìgbà tí mo mú dání òun ló bẹ nínú sọ́ọ̀rùn kan sọ́ọ̀rùn yẹn òun tó bí ju eléyìí lọ mẹ́rin eléyìí òun láwọn máa yọ fún orí kan mẹ́rin yìí òun láwọn máa yọ fún orí kan ìgbà wọn máa yọ fún ní pépè búti pìlá ìta bá ń jẹ nínú ìlú wa láwọn máa yọ ìtò bá mọ̀ pé o fẹ́ yọ ìta ń jẹ nínú ìlú wa tí wọ́n náà mọ̀ pé o bá gbé fẹ́ nínú ọbẹ̀ gbé fún yóò wúlò fún láti fi ṣe ọdún yóò wúlò fún láti jẹ yóò wúlò fún láti jẹ láti pèlú rẹ̀ láti fi ṣọdún pẹ̀lú àwọn fámílì ẹ̀ gbọ́gbọ́ àgbáwọ̀ àfànẹ́tì ìrìnàdé táàmà wá rí eléyìí ààrí òdí wọ̀nyí ọ̀nà tí a tí lè fi pàṣòdí wọn rẹ̀ òun náà ní ọwọ́ wa báyìí àfànẹ́tì ìrìnàdé tàbá pa ọwọ́ wa méjèèjì pọ̀ báyìí alìmọ̀tẹ̀lẹ̀dẹ́yìn táàjì ó dúró déédé táàjẹ́ kí nígbà táàbà da ìrẹsì lábẹ́dà sí ní o gàrí lábẹ́dà sí ní o ẹ̀wà ló bẹ́dà sí ní o ní tí ó kún gẹ́gẹ́ lọ́wọ́ wa báyìí ọwọ́ yìí àwọ̀ ká mẹ́rin rẹ̀ láwọn amáyọ̀fẹ́ nìkan mẹ́rin rẹ̀ yìí láwọn amáyọ̀fẹ́ nìkan lẹ́kọ̀ọ́ta níwá inna zakatul fitr ẹwàjá lọ́mọ wípé zakatul fitr tó kọ̀rọ̀ lè wákìtí mọ̀ àyàní àbíyàn zakatul fitr lásán ó lásìkò tá a mẹ́yọ́ ó ní àwọn àsìkò tá a mẹ́yọ́ ìnáma ẹ̀rùn ìlú bishams nígbàtí ọdún pọ̀ lábá ti wọ̀ tọ́ ti ń sọ fún agbé à wọ́n ti róṣù bọ̀ ìṣà náà kọ́lọ̀ ń lẹ́fẹ́ wá sí ìdágbà lọ ìkọ́lọ̀dí àgbà ìrìnkò lálàáfíà ní ìgbò ìrí tó súnmẹ́lú òun náà ní wípé tí wọ́n bá róṣù ní alẹ́ ọjọ́ Thursday pẹ̀lú ọjọ́ Friday láti ọdún àmọ́ tí wọ́n bá ti rí oṣù ní alẹ́ ọjọ́ Thursday agbáwẹ̀ wa tí ó gbé ní ọjọ́ Friday tààsì tún ní ọjọ́ Saturday abẹ́lọ́pọ̀ àwọn bọ́lọ̀ ṣe ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu àkọ́lọ̀ ìyá ṣọwọ́ ayọ̀ tó bá ti wá níbẹ̀ tó bá ní àwọn ọjọ́ náà ṣàpèjúwe tó bá ti wá jẹ́ pé wọ́n ti sọ wá pé wọ́n ti rí oṣù lálẹ́ ọjọ́ Thursday ní àpèjúwe ní o wọ́n ti sọ wá pé wọ́n rí oṣù ní alẹ́ ọjọ́ Thursday látàsìkò àmì àtàwọn máa ń ṣàkátù fíkìrì wa títí táàbí sọ́gbà ń jáde lọ ìdí ní àárọ̀ ọjọ́ Friday àwọn àmàyọ́ bọ́ọ̀dáwọ̀ ìgbàwà tí wọ́n lórí wọ́n pé a lè yọ́ ní ọjọ́ kan àbí ọjọ́ méjì ìfọ́ ọjọ́ ọdún láti máa yọ́ kalẹ̀ fáwọn tàà bá fẹ́ gbé fún táàtì yọ́ kalẹ̀ fáwọn tàà bá fẹ́ gbé fún nítorí tàà fẹ́ mú jáde bẹ̀ kò ṣe pé wọ́n fẹ́ fi ṣe fáàrí olówó jù àwọn ọ̀pọ̀lọ̀ kò ṣe pé wọ́n fẹ́ fi ṣe fáàrí kó dájú àwọn ọ̀pọ̀lọ̀ òṣèlú wọ́n mẹ́rin ṣe fà ní wípé àwọn aró jẹjẹ ní ìwà èèyàn tó jẹjẹ ní ẹgbà ẹjẹ́ sórí ìdílé ìyẹ́kọ́ wọ́n náà dúpẹ́ fọ́lọ́ àwọn fọ́lọ́ ṣe fún wọn náà fọ́lọ́ bá ní orí jẹ olùpẹ́ fọ́lọ́ àwọn ọ̀pẹ́ mẹ́ sàrí nira fún wọn láti jẹ ìsinú nira fún wọn láti jẹ wọ́n wá jẹ méjèèjì ó tún wá ní sàkátù fífìrì
yóò rúgbẹ́ tọ́lọ̀ Allah ìkọ̀tẹ̀ ìmá tàbí yọ́ yìí àwọn ọmọ yọ́ wọ̀nyẹ̀ jẹ́ kìí sọ láti rí tàwọn bá fẹ́ yẹ sàkátù fìtìrì àwọn ọmọ yọ́ síwájú àtọ́lọ yìí láàmàyẹ sàkátù fìtìrì síwájú àtọ́lọ rí láàmàyẹ sàkátù fìtìrì لأن النبي صلى الله عليه وسلم يقول نبي محمد يقول أمر بالإخراجها قبل الصلاة النبي يقول ولا شيء يقول كما يزكاة الفكر كما يوم بفوق قبل الوقعين والمستحب يقول من دابنا إخراج زكاة الفكر قبل صلاة العيد كما يوم قبل الوقعين لما ثبت عن ابن عباس ní tó fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ ọmọ àbáṣe ọ̀tẹ̀ àìlùmá kọ́lọ̀bá ayọ́ sí ohun àti bàbá rẹ̀ báyìí tó sọ fún àwẹ́wẹ́ òkúpa lọ́rọ̀ sùpárọ̀ Rasulullah sallallahu alaihi wasallam zakat al-fitr ó ní àtẹ́kọ̀ọ́ Muhammad kí ọlọ́pùn máa bá ó ti ṣe ìbá ìzàkáyì ìzàkáàtúnú zàkáyì máa fún ilóyẹ̀ yìí ó ti ṣe lọ́rọ̀ ẹ̀fọ́ ìntàfíyàn zàkáyì nílé tó rẹ́jà ní sọ́ọ̀rì àfífọ́ aláwẹ̀ mẹ́ni ó àfífọ́ yóò máa jẹ́ ìfọ̀má fún aláwẹ̀ mílẹ̀ láàpù kúrò níbi àwọn àbàjẹ́ tó ti ṣe bí ìkọjá èyí tó ti ṣe wà rọ́pàá àti gbogbo ìsọkúsọ ló ti sọ ń táwẹ̀ ẹgbẹ́ ṣe fún ọdún ní sàkámù fídílì ilẹ̀ ṣe fún ọdún káwọn náà ní ọlọ́ọ̀bà aláàbọ̀bọ̀ aláàbọ̀ ọlọ́run fún wa ọgbọ̀ oníkẹ́ ọlọ́run fún wa nígbà tó gba ọlọ́run tó ní oṣù kan wá 30 days tó kéwọ́ ẹmọ gbàgbọ́ òkè ẹ̀mí bẹ́ẹ̀ àforíjì ní bẹ́ẹ̀ ọlọ́run sí àti mọ̀ wá náà gbé àlàyé àlẹ́kùn sọ́wọ́ ọlọ́run náà ló mọ̀ wá òun náà lórí wa tẹ́ wọ́n mọ̀ pé ẹ̀dùn wa á máa ṣàṣẹ ó tún bá wọ̀ pé kò tún ló kúrò nínú oṣù yìí náà kò tún ló pọ́sẹ̀ kúrò nínú oṣù yìí náà kò tún lọ kí o tún ṣe ìgbà kan tó fi wọ́n rà rẹ̀ máa láti fi mọ̀ pé wọ́n náà kú tàbílẹ̀ lè mọ̀ jẹ̀lé wọ́n lè tún bẹ́ẹ̀ nù àwọn olùpáyọ̀ ọlọ́run nítorí àdéhùn ọlọ́run wípé o làálìlà kò tẹ̀tẹ̀ àkún bóyá ilé ìtẹ̀ lè máa bẹ́ẹ̀ nù ẹni tó páyọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá bá àwọn 29 àti 30 days kan kò tó wá kúrò nínú ẹ̀jẹ̀ ọlọ́run wá mẹ́ṣẹ́ àwọn arúgbókù tún fi eléyìí tún fi fọ́ra rẹ̀ mọ́síwájú ìjọ ọlọ́pàá tún ṣe eléyìí tún fi ṣe ìtìsíwájú ní wẹ́mí ọlọ́pàá àlá tún rọ̀jà àbùkù ìfọ̀mọ́lásẹ́ ní kò ṣe kó oríkájú ẹnìkan lọ ọyọ fúnra ara rẹ̀ yọ fọ́mọ rẹ̀ yọ fúnra ìyàwó rẹ̀ gbogbo àwọn tí bá ń bẹ nílé rẹ̀ wọ́n tẹ̀ yọ fún wọn àtà àrí àwọn ọ̀nà lórí wípé múlò rẹ̀ tí ìyàwó rẹ̀ lápòjú tó bá jẹ́ pé ìyàwó rẹ̀ bímọ síwájú wípé kí òun ọjọ́ ọdún wọ̀lá ó tó wọ̀ ọmọ yẹn wọ́n tún yọ fún náà kò àrí àpapọ̀ ọ̀rọ̀ kan wípé òkè tí àwọn ọmọ máa ń yọ fún inú wọ́n ti yẹ zakaatu bíkì ìwòyí onú gbogbo ilé kò sí ta fi ṣe túwòrọ̀ta a fi ṣe àfọ̀má a fi fọ́ra wa máa ń kúrò ní ìbàjẹ́ láti ṣe rọ̀rọ̀ ta lè tó kò gbàwẹ̀ àwẹ̀ 100% ní kò sí ọba sọ pé àmú ní ìgbó sọ ìgbó pọ́jọ náà ìgbígbọ́ ìdìyàn pọ̀ nígbà nìkan ó máa ń jẹ́ ìbálẹ̀gbọ́ pọ́jọ fún ìrọ̀rọ̀ a máa tí wàá sọ ní ìyànsọ ọmọ àjẹ́ àlejò fún yẹn tí ó kún tó ń sọ yìí náà ní tó ń sọ yìí náà ní tó ń sọ ìdẹ̀lórí gbígbọ́ yẹn lè máa dára bá ìlú nílá orí tó lórí ní ilé ti tàṣẹ lẹ́ni tó ti tọ́lé ákí 2-3 minutes ọ ti máa mílí ọ ti mílí tọ́ nímọ̀ kó ti àmọ́ àti ẹgbàwẹ̀ mo mà ti ẹgbàwẹ̀ kó tó tajú bí mo mú gbàwẹ̀ káti máa wá sọ tí ìmú sọ jáde àkámá tí ma sọ táwọn gbogbo àyíkó ọmọ oníkẹrẹ ọlọ́run ti mọ̀ wá jáwọ́ tí mo ń gbé ìkáwọ̀ olè gbà wẹ́ 30 days yẹn o lè gbà kó wá sọ pé olùgbà ó qualify 100% o ní àṣìṣe ìjọba gbogbo ọjọ́ náà ọlọ́run wá mú ilé ìwá fún wa tánà bí ìsì sàlàyé fún wa pé kò tí ń dẹ́ ẹgbẹ́ tí wọ́n ṣe lé yóò tùrọ́jẹ́ ní sọ yìí afẹ́fí máa ṣe àfọ̀mọ́ afẹ́fí máa ṣe ìtàbí máa fọ́ aláwọ̀ mẹ́lẹ́ kúrò níbi ìbàjẹ́ tó ti ṣe àbáṣiṣẹ́ tó ti ṣe àbí ìbùkù tó ti sọ àbẹ́sọ̀kúsọ wà tó rọ mẹ́jà lè mẹ́sàbí ní ìtàtí ní orí ọlọ́jẹ̀ ní sàkátà ní ogun jáde nínú nǹkan tó lọ fún ẹ̀yí
yóò máa jẹ́ nǹkan aláìní lòun máa jẹ tí ó máa dúró jọdún ìwọ́n jẹ́ ẹlòmí ò nílé ẹlòmí ò sì mọ́ bí ó sì yọ́ tó wọ́n mọ̀ pé o máa ń lè dúlé o máa ń lè dúlá àdúgbò kó wá gbé kí ní ìkó ní sàkádù kó lọ gbé fún ẹni bẹ́ẹ̀ pẹ̀lú pọ́ ti nígbò wọ́n máa ń lè dú tẹ́lẹ̀ wọ́n náà sì mọ̀ pé kò ní kó wá gbé fún wọ́n náà wo ìdùnnú tí ó wà tí ó bọ́ sínú ọkàn rẹ̀ àwọn bá yóò kọ́kọ́ yà lẹ́nu ẹ̀kejì ní pé yóò tún múlò wá sínú ọkàn rẹ̀ níta àti lẹ́mú jáde lẹ̀ náà nù tó nípa àwọn tó ní bùkátà sí ní òfin àwọn tó ní bùkátà sí òun ní òfin oúnjẹ dáìjẹ́ ní ìlú wa tó bá dá àárọ̀ ọjọ́ ọdún tó wọ́n máa lóòrùn ní àgbàdo àtọ́ kábàbà fẹ́ni tó fi àníyànta fi ní orí ọdún pé kóhùn náà lè jẹun nínú ilé ẹsọ fún mi tí ó yóò jẹ máa pògì láàárọ̀ ọjọ́ ọdún yóò jẹ máa gbé àgbàdo àti ìníkà ní láàárọ̀ ọjọ́ ọdún ọdún ẹlẹ́rọ lè sọdún tí ó lè máa dìú káàkiri oúnjẹ tí ó wúlò fún aláwọ̀ ẹni tí ó wúlò fún àwọn tó fẹ́ sọdún ní ogbé fún ọrọ̀ oúnjẹ tí ó wúlò fún wa tó àgbè fún wa tí wọ́n fi sọdún kò ní ogbé fún wa ní ti tọ́lọ̀ fẹ́ mú jáde rẹ̀ ìpètò mẹ́ta ní lílù mẹ́sàkì kó máa jẹ́ oúnjẹ fẹ́ni tí ó ní wọ́n gbọ́n tán lẹ́gbọ́ Muhammad tó sọ ní mẹ́ta ajá àkọ́jẹ sọ́lá ẹni tó bọ́ áyẹ zakatu bíkìrì rẹ̀ síwájú ká tó kírun yìí kó tó lọ rí fàhíyà zakatu maqbula irú zakatu bíkìrì rẹ̀ báyìí lọ́wọ́ wọn ń gbà ó fẹ́ yẹ zakatu bíkìrì rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́bi kó tó lọ rí nìyí torí ẹni orí ọ̀fẹ́ wà fún ọ láti ọdún bọ̀lá ní ọwọ́ ọ̀rọ̀ lẹ́ta bá ti kí mọ́gárì náà ó ti kí mọ́gárì náà mara máa fi ránṣẹ́ ìbàláyè wá sí fún ọ ní àsìkò yẹn ilẹ̀ wá ti mọ́ látàṣùpá bàbá ìkòkò máa lọ gbé fún wọn lé wọn máa tètè máa gbé fún wọn lé wọn síwájú kí wọn náà kó máa múra kó lọ́rí tó wá rí ìbí tó yọ láti alẹ́wù àti àárọ̀ lọ́jọ́ àárọ̀ kí o tó lọ ìlú ìyẹn ni zakatu mọ̀kúlà ìyẹn ni zakatu ọlọ́pọ̀ gbà lọ́wọ́ rẹ̀ ìyẹn ni zakatu fíkìrì lọ́wọ́ gbà ànábì wá tún lé wọ́n mẹ́ni adáha àmàrà sọ́lá àmọ́ àwọn tó wáyé lọ ti ẹ nígbàtà bá gbé nǹkan ìwọ́n náà lè yọ́gbà tí ò bá ti sí bàláì fún ọ àmọ́ tó bá wáyé lọ lẹ́yìn bàbá gbé nǹkan fàhíyà sọ́dá mọ́tún nínú sọ́dá mọ́tí àkàkò ṣe sàárà ní o tó ti bàládá fún sàárà ní àmọ́kò ní máa ń tó lè ní zakatu lórí fún ọ àkàkò ṣe sàárà ní o ọgbàládá rẹ̀ lórí kó ṣe sàárà àmọ́kò ní máa bọ́ sí òṣìṣẹ́ wípé ó yẹ zakatu lórí ẹ̀kọ́ta nìyàrá inna zakatu al-fitri turfa'u lil-fuqara'i wal-masakin ẹjá ọmọ zakatu al-fitri tá sọ fún àyí àwọn tí wọ́n ní la máa ń fún àwọn tí wọ́n ní àwọn la máa ń fún orí ọgbọ̀ lágbogbo wa wọ́n lè mọ́ mọ̀ wọ́n àmọ́ àwọn ìmáàmù mọ́ṣáláṣí ní mọ̀ wọ́n ìmáàmù mọ́ṣáláṣí ní ẹgbẹ́ àwọn tí ò bá mọ̀ wọ́n ní ó tó bá ti mọ̀ wọ́n lọ bá ìmáàmù ẹgbẹ́ àìbèrè lọ́wọ́ ìmáàmù kí ìmáàmù náà bá máa sọ òun lè ṣe kí ẹlẹ́ àwọn àmà tààrẹsì àti gàrí nígbà ọmọ ìrìn bá lọ́jọ́ bèèrè ẹjọ́ ìmáàmù nígbà àdèrè rí àwọn ọmọ ìrìn pẹ́sà láti ìlú yìí tí wọ́n bá rẹ̀ tí náà ti kọ̀fáàmù fún ọpẹ́ bẹ́ẹ̀ ni ó wà wọ́n ti yàn náà ló fún ìmáàmù ìyẹn tí ó bá mọ́ ẹni tó lè lé fún yóò tí wọ́n náà bá ti mọ́ ẹni tó lè lé fún yọ nǹkan rẹ̀ lónìí mọ̀tá ti ṣàlàyé fún wa ó sì pé fún wa kó sì pẹ́ ṣẹ̀dá kó lọ àmọ́ tó bá ti mọ́ ní ẹgbẹ́ ó lè rọ ìmáàmù àtàwọn tá lè pèsè àkápùn méjì wà fún àwọn ọ̀dọ́ náà torí àwọn mọ́ṣáláṣí ní ìwà àwọn ìdára gbogbo àwọn ìdìmọ̀ wọn àwọn tí bẹ̀rẹ̀ àwọn tí wọ́n gbọ́nà ń pò láti rí ló pọ̀ nínú àwọn ìdìmọ̀ tó wá ló gbé zakatu fitiri lọ sí bẹ́ẹ̀ ó lè wúlò fún ìmáàmù ó lè wúlò fún ìmáàmù àmọ́ bèèrè wípé ṣé alẹ́ni tó ní bùkátà sí tí mọ́ bá dẹ̀ tí ní alẹ́ni tó ní bùkátà sí kò sí láì bẹ̀rẹ̀ àmọ́ wáyé ọlọ́run ṣe ọlọ́run gba zakatu fitiri wa إخوة الإيمان إن الإخراج زكاة الفطر نقد اختلف فيه العلماء إليه على يوم ما وقلنا نقول إن جاء لي زكاة الفطر لو إن جاء لي زكاة الفطر لو
nítorí àlàyé ti pọ̀ lórí rẹ̀. Àwọn àbá ọkọ̀ ìdálẹ̀ pé ara ọkùnrin tó ti máa lẹ́yìn ní oúnjẹ ní ẹyọ́ oúnjẹ tẹ́lẹ̀ ní ẹyọ́. Àwọn kan sì ní tí bùkátà bá ní ìyẹ̀ ọba ọ̀dá ti wá ní ojú ẹ̀. Bọ́ọ̀lù ni Ìmáàmù Ṣáfi'í. Al-Imamu Ṣáfi'í ní táwọn sọ ní pé làtẹ́sì alìmá ayé zakatul fitr. Òótọ́ ká láàrin zakatul fitr lówó. Standing opinion Imamu Ṣáfi'í nù. Òótọ́ ká láàrin zakatul fitr lówó. Ibi táwọn dúró sínú. Bàbá Imamu Ahmad ní àtàkù àdìlá yẹ̀sí ìdáfà sunnati Rasulillah. Ní táwọn dúró lórí pé àwọn náà fọwọ́ sí ní táwọn bẹ̀rù ní pé sáwọn ní àtúwọ́ máa ṣe nǹkan tí Ànábì òfin kalẹ̀ ní ṣáàtù máa ṣe nǹkan tí Ànábì wa Muhammad tí òfin kalẹ̀ ní ìtó túnmọ̀ sí pé Al-Imam Ahmad àwọn náà fọwọ́ sí tó bá yọ sàkátù pípí rẹ̀ standing Imam Al-Imam Shafi'i àti Al-Imam Ahmad ní táwọn tó lórí pé má yọ lórí ọdún jẹta nípa Muhammad sọ̀rọ̀ sọ́dà tó sọ fún wa. Ọ̀pọ̀lá Imam Malik ní táwọn tó sí ní pé láyé tí mo rọ́dùlú àyè tí a mọ̀ká ní sàkátù pípí ní ọ̀dọ̀ ní ẹ̀rọ. Al-Imam Malik ní táwọn náà tó lórí pé àyè sàkátù pípí ní pé nǹkan tó jọ ká ṣe tí ó ṣe dédé oúnjẹ ìyẹn túnmọ̀ sí pé owó àyè sàkátù pípí rẹ̀. Ìtànàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó ti sọ fún wa lóúnjẹ nínú àkóónà ìkáyọ́. Walakin ṣùgbọ́n àjájá àbúnákìlá al-Imam Abu Hanifa. Àmọ́ ìta wá rí wípé ṣẹ́rí al-Imam Abu Hanifa ní táwọn tó lórí pé àwọn fọwọ́ sí. Sufyan al-Thawri àwọn náà fọwọ́ sí. Hasan al-Basri àwọn náà fọwọ́ sí. Umar ibn Abdul Aziz àwọn náà fọwọ́ sí. Al-Imam Bukhari àwọn náà fọwọ́ sí. وقال بعض العلماء àwọn afọ àwọn abúlé pé àwọn contemporary scholars ti wá lónìí àwọn ní apá kan nínú wọn fọwọ́ sí nínú wọn ni Shaykhul Islam Ibn Taymiyyah ọ̀pọ̀ bàbá mi là náà bí apá kan náà àwọn tí wọ́n tẹ̀lé Imam Ahmad mílíọ̀nù Málíkì apá kan náà àwọn Imam Malik àmọ́ tí wọ́n bá mú jáde mẹ́ in tí àwọn tí wọ́n sọ pé a lè ká lọ́wọ́ yìí àwọn náà rí environment ní o àwọn náà rí agbègbè wa ní o àwọn tí wọ́n fọwọ́ sí àwọn tó lórí pé tánàbí ti sọ yẹn òun náà láṣẹ ìyẹn náà sì ló dára jù táàgbọ̀rọ̀ tó lórí pé láàrin ọpọlọ́pù tàbí láfẹ́ àwọn tí wọ́n rí ọ́tún táwọn mú wáyé nígbọ̀ nàrẹ́tì kankan ó ṣẹlẹ̀ àgbẹ̀ni láti tẹ̀ ń gbọ́rọ̀ ilé mu lára àwọn afáàlẹ̀ wà kẹ́kọ̀ọ́ bá ti dára fọ́nfà náà wọ́n ní ẹnìkan pè wọlé láti Amẹ́ríkà ní prógrámù kan tí wọ́n ti ní Saudi Arabia prógrámù yẹn question and answer ni ẹni yìí wọ́n bèèrè wípé báwo làwọn ti fẹ́ ṣe sàkáàtù ìfìdí àwọn tí bá rántí dáadáa ló fẹ́ ṣe sọ ó wá ń jẹ nílùú tàwọn àbíkáwọn ọmọ lówó ní orí kò ṣẹlẹ̀ táwọn fẹ́ gbóúnjẹ fún kí ló ṣẹlẹ̀ ó ní wípé torí àwọn táwọn lè táwọn rí lólóṣì lọ́dọ̀ àwọn wọn ní sásù ṣẹgbọ́rì báwọn wọn ní pọ́ọ̀tù tí wọ́n fi dáná àwọn tàà lè pẹ̀lú lóṣì lọ́dọ̀ àwọn táwọn lè ní sáfẹ́sẹ̀ sàkáàtù fífí o wọn ní pọ́ọ̀tù wọn ní stóòfù wọn ní gáàsì tí wọ́n fi dáná àwọn táwọn lè ní sàkáàtù fífí ibi táwọn yẹn ti ń jẹun kò ju ìtìrì lọ ti jẹun tí ọ̀rẹ́ náà wá gbé oúnjẹ fún wípé kí wọ́n gba oúnjẹ kí wọ́n lọ dáná tí ó jẹ́ wúlò fún wọn kò ní wúlò fún wọn tàbádà oúnjẹ fún wọn kò ní wúlò fún wọn ní ta àdìsí náà ní pé a fún wọn ní owó ní ìkóṣe ìdílé ìsàkádò láwọn agbègbè yẹn ó sì mẹ́gbọ́gbò sílẹ̀ wá bí ibùdó ẹni tó lọ ẹ̀ka ìfọ pé bóyá ó tún yóò lò sí láti nílẹ̀ tí wá bí òun gbẹ́ ní gáàsì lólé ẹni tàbí sọ pé kò tó ní tó òun lẹ̀ ní gáàsì lólé bí ò ní gáàsì lólé tó bí ò bá ti kẹrọ sí ló dá lẹ́nu nítorí náà káwà ní mo pọ̀ lọ ságbègbè bẹ̀rẹ̀ ká lè mọ́ pé ìdí tí àwọn tí wọ́n dúró lórí nílò a lè mẹ́sà káàkiri níbi ìlówó ní táwọn náà wò lágbègbè nǹkan tó lè ṣẹlẹ̀
òun nìyí tó torí náà ẹja lọ zakatul fitri táàbà ni wọ́n kìí tó fi gbà náà nípa lórí oúnjẹ ní ìtẹ̀lé kọ́rọ̀ ànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹja ts bánẹ́bọ̀ Muhammad ts bánẹ́bí ṣe ts ìyẹn ts èyàn tí mọ́ èyàn tó gbọ́dọ̀ mọ́ nǹkan bí wọ́ ẹ̀sìn bọ̀ tó bá yẹ pé zakatul fitri yẹn wọ́n náà tẹ́kùn owó fẹ́ fún orí ẹni yìí kò ní kò tí ẹ̀ ní kò ní wíwọ́ kò tí ẹ̀ ní tó bá lọ gbẹ̀rẹ̀ sí fún kò sí tó lè pé kò mọ́ bí ó ṣe ṣe tó bá yẹ pé owó yẹn náà ló dáa yẹn náà ló fi zakatul fitri wọn àbẹ̀rẹ̀ ọ̀pọ̀ àkọ́lọ̀kọ̀ ìbára ẹ̀mẹ́ta kí ọ̀dọ́nà ti lọ́lẹ̀ ọmọdé ti kú ti ń parí lọ́wọ́ lẹ́nu sí àmà àgbé ọmọdé kú tó ti lónìí ọlọ́pọ̀ káwọn ẹ̀mọ̀ ìgbéra wa tí ó lórí ìlànà ìṣẹ́ lóṣù yìí látijọ́ tó ti bẹ̀rẹ̀ yáà náà fọ́kànlẹ̀ yá mo mú gbìyànjú ọ̀rọ̀ gbà lọ́wọ́ tó lé kú ìjà rẹ̀ ní ó lè fọ́ sọ́yà pé àwọn gbìyànjú ọ̀rọ̀ gbà lọ́wọ́ tó lé kú àti òṣì àwọn àsìkò náà lókò ní àbò ìwé ìsìnkú àwọn àsìkò náà láti àkọ́kọ́ níbi 23 tó ṣe lókò ní torí ọjọ́ tó mọ̀ bá tó kù yìí ó tó yẹnjú àlámọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó rọrùn fọ́lọ́ láti sọ́ọ̀gùn tó wà ní ìgbésí ayé rẹ̀ ní ìjọ́ díẹ̀ tó kù yìí ìtẹ́kà adágún nínú ìbádà sàárà tó mẹ́ṣe mọ́ sí sàárà rẹ̀ gbogbo àtà ti ṣe sàárà ẹ má fi èrè kún bá sàárà rẹ̀ jẹ́ o ẹ má fi èrè kún má fi bá sàárà rẹ̀ jẹ́ o torí kó fáwọn ọ̀pẹ́ ní ìlọ́rù wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe bá gbá tí máa fún iṣẹ́ ìjẹun ni tí máa fún iṣẹ́ ìjẹun ni ọlọ́run tó fún ẹlẹ́gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run tó jẹ́ lọ́lá lè sọ ẹ lóṣì ọlọ́run tó kó tó tí ó lórí o máa sọ̀rọ̀ wọ́n lè gba ó lè gbogbo ẹ̀ tó lè rọrùn sọ́mọ́ ìdí ó bá ṣe é ṣe fọ́lọ́run ni má fi èkó má fi pa sàárà tó ń ti jẹ́ dáadáa tó ń ti yẹn ṣe mọ́ kò ṣe fọ́lọ́run ni o má retí ọpẹ́ lọ́dọ̀ ìyá alágbájá kọ́ dúpẹ́ fún ẹ má retí tẹ́yìn lọ́dọ̀ àwọn kan ṣe mú fún wọn lóúnjẹ lánàá ẹ̀bí sáà mú fún ọmọ mi jẹ́ sàárì ó tún fún ọ ní ìṣinú kò tí ẹ̀ kọjá kó dúpẹ́ fún mi ọpẹ́ tí ẹ̀kọ́ ni ó là ọ́ ládá ọlọ́run yẹn lọ lórí ẹ̀sán ọlọ́run sọ ẹ̀kùn lọ lórí bùkátà sí ẹjá tó dédé lórí ẹ̀sìn wà ó ní kojú wọlé mọ́ má sí nǹkan mí lẹ́yìn ọlọ́run má gbogbo ẹ̀dẹ́ ẹ̀kọ́ ògùn ó wá gbé ògùn sọ́dọ̀ ọlọ́run ó sọ òṣà ó sọ́dọ̀ ọlọ́run ẹni yóò máa lóògùn bí orúkọ mùsùlùmí yóò tún gbé òṣà sẹ́kù lé ilé yóò tún wà máa bọ́ ẹjá bẹ̀rù ọlọ́run ìwọ́n tó bá lórí ṣe ẹ̀rọ òṣè mùsùlùmí ọ̀rọ̀ ìsìlámù àlèkẹ́gún mùsùlùmí àwọn mùsùlùmí ò àlèkẹ́gún mùsùlùmí lórí ṣe mùsùlùmí àwọn tó gbà náà òun dé kò ń pè mọ́nú lásán ní ọ̀ níwọ̀n tó bá ti lọ́ṣàlé àbí ọdún tó àsìkò kan tẹ́ ẹgbẹ́ tó ṣàánú ní owó bá wọn tẹ̀lé wọn ìwọ́n náà ló gbá wájú ló wá sọ fún lóṣù lẹ̀kẹ̀ mẹ́sẹ̀ lóṣù mẹ́rin ló gbogbo ẹ̀ sára òun ṣe mùsùlùmí ò pé àmọ̀dájú tó bá ń gbáwẹ̀ mọ́ kó ń pè mọ́nú ní àbẹ̀rẹ̀ ọ̀pá ọlọ́run fún ní kálùkù wà mẹ́rẹ̀ àwọn tó ti sì yẹn náà àmẹ́rọ̀ ọlọ́run fún wọn mẹ́rẹ̀ àwọn náà àwùkọ́ wà ní ọ̀nà ọlọ́run ṣe wà lọ́nà láyé ọlọ́run ṣe ìjọba gbogbo ìbájà wa wọ́n